gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kí tó bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tó bá ọkọ̀ dé láti ọkọ̀ bọ̀gìnìṣà látọ̀dọ̀ àwọn remimatics. Ó dà bẹ́ẹ̀ kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá, kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá, kẹ́ dẹ̀ mọ̀ nǹkan yín dáadáa ló bá tán. Lẹ́yìn ètò kẹ́ bá wà ní 1,100,000 kẹ́ má fi fi èdè míì kó èdè Yorùbá. Lẹ́yìn ètò á fún yín nílọ́po owó. Ó dà náà. Ó dáa, ṣùgbọ́n tẹ́ bá wà 10,000 tẹ́ sì níbèrè ilẹ̀ Ọlọ́run gbọ́, àní kẹ́ máa mú lọ 10,000 yẹn, kẹ́ máa mú lọ. Ìyẹn náà burú, ṣùgbọ́n tẹ́ bá ní ó burú mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi o, ṣe ibẹ̀ ṣe ń dá wọn tẹ́ ń gbà wọn, owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Ẹ ṣé. Ìyẹn náà dáa. Ó dáa bẹ́ẹ̀. Ṣé irú ọkọ̀ tó yà fún yín iṣẹ́ fẹ́ràn? Ǹtí ẹ mọ̀. Ẹ mọ̀, ó dáa, ẹja mú báyìí. Ṣé ọkọ̀ tó ń lepo lẹ fẹ́ àbí ọkọ̀ tó ń lo ná? Kò sí èyí tí ò dá ń fẹ́. Wọ́n kó méjì sílẹ̀, wọ́n ní kẹ́ ẹ mú kan, èwo lẹ máa mú? Epo. Kí ló dé? Ẹ fẹ́ràn iná? Iná ìlú yìí ò tí ì dáa tó bẹ́ẹ̀. Àní wọ́n rí gbéná sí. Ẹ ní máa rí gbéná sí. Ó dáa. Elépo náà dáa. Kí ló kọ yín? Roseline. Adeusi láti wọlé tiwa. Ikẹrẹ Ekiti lọkọ mi. Ikẹrẹ Ekiti. Bá mi yọ bọ̀tì yẹn. Jẹ́ kó jẹ́ ọkọ̀ nìkan. Bá mi yọ ọkọ̀ torí ẹ̀kọ́ tí ẹ lè. Ẹ ṣé. Ìyá mi, wọ́n ti máa talẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan níkẹrẹ. Àwọn náà lè dáhùn ẹ̀. Bàbá mi, Ìkẹrẹ. Bá mi yọ sàyẹn mọ̀ pé. Ẹ ṣé. Ó dáa, ṣé wọ́n ti máa talẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan níkẹrẹ? Mi ò níbo báwo ni ilẹ̀ ṣe máa wọ́n ní Ìkẹrẹ jádó lọ? Ìkẹrẹ tó jẹ́ ọjọ́ ajé náà sìnkú. Ṣùgbọ́n wọn sìnkú lọ́jọ́ ajé mọ́ sìn. Torí mo gbogbo ẹ̀lẹ́yìn ṣáà mírí ẹ̀mí. Àwọn ńkọ́? Ẹ fẹ́ sọ̀rọ̀. Ẹ ro. Wá. Fẹ́ràn mi wá. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Fẹ́ràn mi. Ó ṣe wọ aṣọ Yorùbá. Kí ló dé tó wọ aṣọ Yorùbá? Kò fẹ́ sọ̀rọ̀. Alágbára. Ṣé ò fẹ́ kán yọ owó ni? Ní bẹ́ẹ̀. Àyọ owó, ọkọ̀ la yọ, àyọ owó. Ó dẹ̀ ti dá bẹ́ẹ̀, ṣe bó dá bẹ́ẹ̀. Ọkọ̀ nìkan àníyọ owó, ẹ máa jẹ́ kó wọ́n máa ké látàárọ̀. Ẹ̀yin lẹ lọ sọ bọ̀t nísìn, àwọn lọ sọ bọ̀t, sọ pé ẹ má sọ bọ̀t mọ́. Sọ pé ẹ má sọ bọ̀t mọ́. Ẹ̀yà lọ jókòó. Má ṣubú. Ó yá,
láti Ìkẹrẹ lẹ ti wá ó dà bá ń fún wọn ní ìbéèrè àkọ́kọ́. ìlú Delta lèmi ti wá. Ara mébè mo fẹ́ràn rẹ̀ ara tán pátápátá pínpín kò sí èrún ńlẹ̀ mọ́ gbogbo ẹ̀ tó kò ṣẹ́kù. Kódà. Etí mi ò. Mo ń gbọ́ mo ń gbádùn yìí. Mi ò sẹ́wọ̀n. Ẹ sẹ́wọ̀n ẹ sọ ìyẹn ṣe mọ̀ pé nǹkan tẹ́ sọ yẹn kí mi ò sẹ́wọ̀n yẹn ni pé ẹ sọ pé wọ́n parọ́. Ó yá. Kí n máa sọ bẹ́ẹ̀ náà ni. tipátipá la fi fẹ́ràn yọgún. Bẹ́ẹ̀ náà ni. Níbo lẹ ti wá ní Delta? Warri. Ṣé kìí sọ ìrírí mi ní Warri fún yín? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣé kìí sọ? Ṣé bí wọ́n ṣe yín dáadáa bí? Ẹ jẹ́ sọ wọ́n ṣe yín dáadáa. Mo lọ sí Warri. Mo ṣe bàbá ẹ̀ ní pápákọ̀ òfurufú. Wọ́n ṣe sọ pé mo rí bàbá àgbàlagbà ni o. Wọ́n ní ibo ló ń lọ? Mo sọ ibi tí mò ń lọ. Wọ́n sọ pé mo ní ṣé ọkọ̀ yín ní amú ọkọ̀ tutù o ṣé ó ní ó ní pé kí n kàn repo ń bẹ̀ yẹn kí n repo kí n dẹ̀ tán ká máa lọ. Aṣọ funfun ni mo wọ̀. Bá a ṣe dé ilé epo tó repo tán ó jáde nínú epo ó fẹ́ máa dà bẹ́ẹ̀ wọ́n á ní tán amọ́kọ̀ tutù ó kọ̀ tán ó ṣe tán ṣe rí àwọn atẹ́gùn tó fẹ́ ó fẹ́ àwọn eruku tó yí ó fẹ́ sí mi mo wá ní wá ní mi ò mọ nǹkan tó ṣe kínní torí pé mi ò sí níbí látijọ́ ẹ̀ ọmọ yìí ti bà kínní yìí jẹ́. Ọmọ ló parọ́ mọ́. Mo wá wo ibi tí àwọn atẹ́gùn yẹn ti ń jáde mo rí pé ó ti dọ̀tí gbogbo ẹ̀ ti ní kínní mo wá ní bàbá ó ti pẹ́ tó ti lo kínní ṣé màá máa parọ́ fún ẹni pẹ̀lú ìwú orí mi yìí mo wá ní ṣùgbọ́n ibi tá à ń lọ kò jìnnà ọ̀nà dẹ̀ dáa. Mo wá ní ó dáa jẹ́ ká máa lọ àti ìrìn ibùsọ̀ kan bọ́nà ṣe dá adìyẹ àwọn eruku ó wá gba fèrèsé ọkọ̀ ó yí sókè ooru wá mú mi pẹ̀lú aṣọ funfun tí mo wọ̀ mo wá ní bàbá jọ bábí ìkíní sílẹ̀ aṣọ gbogbo eruku yẹn ó bẹ̀ sí ń bojú mi mo wá lo aṣọ mi láti fi bo imú ibi tó ní ṣebí iwájú bẹ̀ yẹn ni a lo wákàtí kan àbọ̀. Ọdún wo ni? Lọ́dún yìí a lo wákàtí kan àbọ̀. Bóyá ibi tán ti ń ṣe ọ̀nà. Wọ́n ń ṣọ̀nà ni a kúrò láti Warri lọ sí Ugeli lẹ́yìn Ugeli yẹn àwa ṣe ní kọ̀pọ̀pọ̀pọ̀ yẹn ó lágbára. Ìyá mi. Wọ́n ń ṣọ̀nà. Ìyá mi. Wọ́n ń ṣe ọ̀nà ni. Warri dáa gan. Wọ́n ń ṣe ọ̀nà. Ọlọ́run ṣeun tán gbé yín wá sí Ìkẹrẹ. Bá ń fún wọn ní ìbéèrè àkọ́kọ́. Ẹ ṣé. Òǹkà bí? Ẹ mọ̀. Ṣé mọ̀? Mi ì mọ̀ wà lè gbìyànjú. Láti gbà lẹ ti ń sọ Yorùbá. Ó ti pẹ́ màá gbìyànjú. Ẹ jẹ́ wò. 6.
ìbéèrè kẹfàléláàádọ́rin. kẹfàléláàádọ́rin lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. ẹgbẹ̀rún kan ó yá. Sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì orí rẹ̀ jẹ́ rérédò. rérédò. ẹ fi ṣe mẹ́ta. ṣé mi ò dáa? ẹ ṣé. torí pé ẹ sọ pé ẹ wá láti tó bá yẹ pé mo rò ó dáadáa ni ó yẹ kí n ṣe kẹ́ ẹ sọ pé méje torí ó yẹ kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní Warri yẹn kí n wá ya lára yìí. mo ti ní pé wọ́n ń ṣọ̀nà ni. ẹ sọ pé ṣé màá máa parọ́ ni pẹ̀lú Warri mi. ó fẹ́ pawó ni. ó dáa. ó yá. nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan. awakọ̀. rérédò awakọ̀. torí ẹni tó gbé yín. ó dáa Warri nìyẹn ó dáa. rérédò. rérédò. awakọ̀. ṣé mo jí kí lè fẹ́ sọ ṣé mo jíńjà ní Yorùbá bá mi yọ yẹ ẹ. mi ti sọ tán mo ń ronú kankan tí mo fẹ́ sọ ni. lẹ wá fi sọ mi ti sọ tán ẹjọ ẹ mọ kò bá mi ẹ ní sùúrù náà nǹkan tí mo tún ronú ẹ tún ti ń gbé lọ. èmi ni mo tún gbé lọ. ẹ sọ nǹkan kan ní ìsinmi. kí lẹ ní ṣe wọ́n ń pè Yorùbá. ẹ sọ. a ló bẹ̀rẹ̀. atalẹ̀. atalẹ̀ ní kí ni. lẹ sọ lẹ́ẹ̀kan. lóya. kí ni. rérédò. bí tó bá sọ igbó wọ́n ti máa ń pè ní igbó tó jìn. ó ní màá máa rántí gbogbo. ó dá ẹ̀sọ́ ẹyọ kan. agíjù rérédò. ó yá. ó ti pé mẹ́ta. gbàgbé. mi gbàgbé. ẹ ṣé. kí ni 800. ṣó ní ẹgbẹ̀rin. ọ̀kan lé ní ẹgbẹ̀rin ó lé ní ẹgbẹ̀rún kan. ó máa ṣe ilẹ̀ jẹ́ ìyá àbí ẹ fẹ́ pa mí rè. dárúkọ àwọ̀ mẹ́wàá ní èdè Yorùbá àwọ̀ mẹ́wàá. ẹlẹ́yọkan ẹ̀ ní méjì mẹ́wàá lédè Yorùbá. ṣebí Warri lẹ ti wá. ṣé mi ò sọ fún yín pé bàbá tó sọ pé òun ní pẹ̀lú ìwú lórí mi ṣé mo máa parọ́ fún ẹni. mẹ́wàá. ó yá ẹ sọ márùn. àwọ̀ mẹ́wàá márùn. àwọ̀ funfun nínú èmi ṣe rí pé funfun nẹ́nẹ́ nínú àwa àlà funfun gbò mo lè jádú láwọ̀ ọmọ mi ò dúdú no kéyí funfun kọ́ ni kí inú èèyàn funfun àìmọye lọ́wọ́ funfun tínú wọn bùjògìrì lọ. àti ẹ̀kọ́ máa dárúkọ mí ni. pupa. pupa. ó di méjì. ó di mẹ́ta. mo wò kọ́nà pé.
mi sọ tán. Sọ kí ni tán? Ẹ lè gbọ́ lẹ́nu mi. Ó ló bẹ̀rẹ̀. Òféèfé. Òféèfé, kí ni òféèfé? Ẹ̀rọ mo tún ti rántí. Kí ló òféèfé? Àwọ̀. Àwọ̀ wo ni? Ó fẹ́ fara pẹ́ nǹkan yìí. Ìrìn. Ẹ rí òféèfé ní gbogbo bíi. Ó nìyẹn. Èwo? Lára àpò ọmọ mi. Pupa nìyẹn. Òféèfé wà ńbẹ̀. Aró. Ó dáa. Yẹ́lò àbí? Bẹ́ẹ̀ ni. Ìkarùn-ún, aró. Àmì aró. Ẹ dúró, ṣé ẹ lò fún mi ni àbí? Irọ́ mi lò. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Kí ni 14? Ẹ̀rìnlá. Lé ní. Ẹgbẹ̀rin. Lé ní. Ẹgbẹ̀rún kan. Ó dáa. Yàrá bá ń kà ní o. Ẹ́? Àwọn wo ni Yorùbá ń pè ní akùnyùngbà? Akùnyùngbà. Mi ò kọ́ ẹ lè mọ̀. Akùnyùngbà, ṣé mọ̀? Akùnyùngbà. Tẹ́ bá mọ̀. Akùnyùngbà. Ṣé bí a tẹ bá sinmi síwájú àbí? Ọba, ààfin ọba ni wọ́n máa ń wà. Akùnyùngbà. Ṣé ẹ mọ̀? Èèyàn dẹ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ ni, èèyàn ni wọ́n. Ó dáa, ara àwọn òjíṣẹ́ ọba ni wọ́n. Ara àwọn ẹmẹsẹ̀. Ṣùgbọ́n kí ni iṣẹ́ wọn? Ṣé àwọn tó máa ń kéwì fọba ni? Bẹ́ẹ̀ ni, àwọn ni. Àwọn ni náà máa ń ṣe bíi pé wọ́n máa ń kọ́ wọn. Bí ó lè jẹ́ wọ́n á sọ bàbá lè ṣe gan kó tún gbé fọ́mọ tó jẹ́ pé iṣẹ́ wọn ni láti lè máa sọ oríkì, kán máa gbè, kán máa kí ọba, kán máa jẹ́ kó rí ọba wú. Àwọn yẹn ni. Wọ́n ṣe akùnyùngbà. Tá a bá fẹ́ fi ṣe kinní gan láti jẹ́ kéde tán, a lè sọ pé tó bá léèyàn kan nínú ilé tó jẹ́ pé òun ni tó bá wà nílé tí ilé máa ń tí nǹkan máa ń lọ dáa tí nǹkan ò ní kọ́ máa lọ sílòsílò nílé, akùnyùngbà lé wa leléyìí o. Tó bá fẹ́ gba nǹkan kan lọ́wọ́ bàbá mi lọ bá, ó mọ̀ bó ṣe máa mú sí bàbá lórí. Tó bá lọ sọ pé bàbá mi akùnyùngbà bí ṣe wà lé. Sísì, àwọn ọmọ mi ní àwọn máa rí sísì lójúkorojú lẹ́nu. Ó yá. Ẹmu kí ni? Oko ṣe kí ló kò ṣe? Ẹni sùúrù. Ṣé mò ń kánjú ni? Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Máa ń tọ́jú àwọn arúgbó ní orílẹ̀-èdè
Sweden. Sweden lẹ ti wá. Ọmọ mi náà ní bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, ṣé o lè sọ èdè Sweden? Wọ́n lè sọ. Báwo ló ṣe máa sọ olóòtú ló ń béèrè ọ̀rọ̀. ṣe bí adé máa yọ lówó wọn. Ẹ lówó yín. Ẹ ṣáà bá ń fi wọ́n lẹ̀ pẹ̀lú bó ṣe wà. Ká má dáhùn irú nǹkan bá ń. Kí ni tèmi ṣe báwọn náà fẹ́ sọ̀rọ̀. Sọ tẹnu ẹ, ayé ò ní mú ẹ sí. Kí ni rárá? Ta ló fẹ́ bá mi sọ̀rọ̀? Máa bò. Kí ló dé? Ṣé ó dà pé òwò gbọ́ Yorùbá díẹ̀ àbí? Ta ló gbọ́ Yorùbá dáadáa? Ta ló gbọ́ Yorùbá jù? Kò sí tó gbọ́ dáadáa, wọ́n gbọ́ díẹ̀. Ẹ̀gbọ́n, sáàyè bá mi yọ lọ. Rárá, mi ò ṣeré o. Ẹ má bá wọn sọ̀rọ̀, ẹ rárá bá ń fi wọ́n lẹ̀ jẹ́jẹ́ bá. Kí ló dé? Jẹ́jẹ́. Kí ló dé? Èmi ìyàwó gan-an, ìdí mi ń gbóná bì. Rárá o. Dúró o máa ṣe bí. Ẹ ní sùúrù. Ṣé ẹ rí àwọn ẹ ṣàrà bá ń fi wọ́n lẹ̀, mo ti ní ẹ bá ń fi wọ́n lẹ̀ kan. Tí mo ní kọ́ wá wò, tí má ti pè wọ́n nílé pé ẹ̀yà Masoyinbo ẹ wá wò inú wọn máa ń dùn pé mo dẹ̀ ti ń ta bá ti wá sí Nàìjíríà wọ́n máa wá wò ní nìkan wá sọ̀rọ̀ o. Ẹ ṣàrà bá ń fi wọ́n lẹ̀ bá wọn so that. So that you fi ṣe yọkan. Fi ṣe yọkan. Ó yá, ẹ tẹ̀síwájú. Kí ni ìtumọ̀ àkànlò èdè Yorùbá yìí? Kò mẹ́sẹ̀ yọ. Àkànlò èdè. Kò mẹ́sẹ̀ yọ. Ṣé mọ̀? Kò mẹ́sẹ̀ yọ. Tó bá ní ìbò kò mẹ́sẹ̀ yọ. Ìdíje kò mẹ́sẹ̀ yọ. Tí n bá rò bẹ́ẹ̀ yẹn. Rárá. Kò mẹ́sẹ̀ yọ. Kò mọ gbogbo wọn tó ẹsẹ̀. Kò mẹ́sẹ̀ yọ. Kò mẹ́sẹ̀ yọ. Pé bóyá irú ìdìbò tó jẹ́ pé ẹ̀mẹ́ni tí wọn ò dá ẹni tí. Wọn ò mẹ́ni tó máa borí. Báńkọ́. Ṣé pé nǹkan máa ń wọn ò ní rí orúkọ àbá àwọn òṣìfẹ́ sọ́nà. Ní kékeré a máa ń sọ pé kò mẹ́sẹ̀ yọ bóyá tán bá wọ mọ́tò. Láti yọ mọ́tò yẹn ọkọ̀. Okay. Ó dáa, mo fún yín ní mọ́tò yẹn òkè ni mo yọ. Ẹ ṣé. Kò mẹ́sẹ̀ yọ. Tí wọ́n bá ní ìbò abẹ́lé kò mẹ́sẹ̀ yọ. Ìbò abẹ́lé kò mẹ́sẹ̀ yọ bóyá ìbò àkọ́kọ́. Láti fi lè mọ ẹni tí ó máa lọ fún tó fẹ́ sọ̀rọ̀ ìbò náà. Ìbò ẹ̀ ń gbà lọ. Fẹ́ fi nǹkan pélé kejì. Ìbò gbogbogbò. Ìbò ẹ mọ̀ pé wọ́n kọ́kọ́ máa dìbò abẹ́lé kó tó dìbò ṣé kí mo fẹ́ pè ní Yorùbá báyìí. Ìbò àṣekágbá. Kán tó ṣe àṣekágbá kò mẹ́sẹ̀ yọ ní ìbò àkọ́kọ́ láti mọ ọmọ oyè. Láti mọ ọmọ tó máa lọ. Láti mọ ọmọ tó máa láti mẹ́ni tó máa lọ ṣojú
ìyá yẹn àbí ẹgbẹ́ yẹn àbí kò mọ̀ ṣe ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ ẹ bá mi pàtẹ́wọ́ ṣe é gbà ni. àmọ́ gbà ní ẹ ràn mí lọ́wọ́ mo wá gbà ẹ ṣé. kí ni ẹ ó yá 88 ẹ̀rìndínláàádọ́rùn èjìdínláàádọ́rùn lé ní ẹgbẹ̀rún kan. Pa òwe Yorùbá 5 tó ní orúkọ ìlú nínú. Ìlú. torí delta máa fi ṣe méjì. Ìlú. 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 Tó lórúkọ ìlú nínú. Mo gbọ́dọ̀ mọ méjì yẹn. torí tẹ bá tún wá ń sọ fún mi pé kí n sún yín síwájú pẹ̀lú lẹ́yìn àbí kí lẹ́ni mo sọ. Mo gbọ́dọ̀ mọ. mo rí sọ ṣé ẹ mọ̀ kan ẹ sọ kan. àfinihàn jẹ́ àfinihàn. èwo ni pẹ̀lẹ́ o. Èwo ni pẹ̀lẹ́ ará Ìjàyè tó lọ lójúde Ògúnmọ́lá. ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ bá ń pàtẹ́wọ́ ó kẹyọ kan tẹ bá lè sọ ẹyọ kan sí màá fún yín àbí ṣé kí n fún wọn. mò ń bẹ́. ó fẹ́ sọ pé bẹ́ẹ̀ ni ìlú. ètò kan ò ń bọ̀ wákà ẹ̀ẹ́dẹ̀ bàbá wá sí látúrẹ́ o. mo ti sọ ẹyọ kan nísìnyí mo tún ti fún yín lẹ́yọ kan. ẹ fi tílẹ̀ wọ́n ní ká fi kinní kan sọ́wọ́ ọ̀tún ká fi kinní kan sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn láti kinní kan débì kan. ká wá fi ẹ̀yìn rìn láti. táwọn ọ̀rọ̀ kìíní ń sá lọ lórí mi. ẹni sùúrù ẹni sùúrù. ó mú yín ní tẹ́ bá ti dénú ọkọ̀ yín sì ẹ máa rántí ẹ lè rántí 10 gan. ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn rìn láti sẹ́yìn títí déyìn. ẹni tó máa yín ní òní yín ní ẹni tó mọ̀ yín ní ó yẹ tú sọ máa fún yín. ká fi ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fi sọ́wọ́ òsì. ẹ̀yìn. ká fẹ̀yìn. ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fi ẹ̀yìn rìn láti ìsẹ́yìn dé ìyìn. ẹni tó máa yin ni ò ní yin ni ẹni tí ò ní yin ni ò ní yin ni. ẹni tó máa yin ni á yin ni. ẹni tó máa yin ni á yin ni ẹni tí ò ní yin ni ò ní yin ni. ó yẹ wá tún sọ ẹ sọ lẹ́ẹ̀kan báyìí tẹ́ ẹ bá ti sọ fún màá yọ. ká fi ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fi ẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fi ẹ̀yìn rìn láti ìsẹ́yìn dé ìyìn. ẹni tó máa yin ni á yin ni ẹni tí ò ní yin ni ò ní yin ni. ẹ ṣé. èwo lògó ń bẹ. ẹ ṣé o. ṣé o máa dá ìbéèrè ta ni kí lorúkọ ẹ. Pamílẹ́rìn dà. Pamílẹ́rìn wá Pamílẹ́rìn wá ó yẹ ẹ jẹ́ ká dá yẹn. Fẹ́ràn mi kọ́ ni mò ń pè Pamílẹ́rìn ni mò ń pè. ṣé Fẹ́ràn mi fẹ́ wá dúró jẹ́ kí Pamílẹ́rìn wá. wá kò wá hàn. ṣé o gbọ́ Yorùbá dáadáa? ìjókòó àjọ máa ṣe ilé ìwọ ni wàá sọ bóyá wọ́n gbà àbí wọ́n ṣe. ẹ wo ẹ̀tàdínlọ́gbọ̀n.
Onda. àádọ́jọ ṣé àádọ́jọ náà bí ọgọ́jọ bẹ́ẹ̀ ni. ẹ̀tàdínlọ́gọ́jọ ó lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Parí òwe Yorùbá yìí. Ṣàwòrò ń fọ̀. Ṣàwòrò ń fọ̀. Ìyẹn ni pé ṣàwòrò ń sọ̀rọ̀. Àsùnrárà ṣé wọ́n máa ń sùn rárá? Àsùnrárà ń kúnyùn gbà. Àsùnrárà ń kúnyùn gbà. Ṣé mo akùnyùngbà ẹ̀kan akùnyùngbà ẹ̀kan yẹn ó jáde. Ṣàwòrò ń fọ̀. Àsùnrárà ń kúnyùn gbà. Bí kàkàkí bá gbé ẹnu sókè. Kí ni ìparí ẹ̀? Máa wo ṣàwòrò ó ń fọ̀, ṣàwòrò ó ń fọ̀, ṣàwòrò idẹ, ṣàwòrò ó ń fọ̀, àbí? Àsùnrárà ó ń kúnyùn gbà. Bí kàkàkí bá gbẹ́nu sókè. Ẹ ń fèdè fọ̀nù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ṣe wà. Ń gbọ́ kò yé ẹ díẹ̀. Ṣàwòrò ó ń dún, ṣàwòrò ń dún, ìyẹn ni pé ìlú gbogbo ẹ̀ ó ń dún. Àsùnrárà èèyàn tó ń kí ọba tó ń kábíyèsí ń bọ̀ ó ń kúnyùn gbà, òun náà ń sọ tiẹ̀. Kàkàkí bí kàkàkí bá gbẹ́nu sókè, ó mọ kàkàkí fèrè tó ó gùn gan báyìí wọ́n máa ń fún láàfin ọba. Rárá o, kàkàkí fèrè trumpet. Bí kàkàkí bá gbẹ́nu sókè kí ló máa ṣẹlẹ̀? Gbogbo ẹ̀ apá lọ́lọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ gbà ẹ má jẹ́ kí ìlera ga wọn. Ẹ ṣe. Gbogbo àwọn yòókù wọ́n sinmi ariwo torí kàkàkí ó rinlẹ̀. Ó yé yín bí ṣàwòrò gbogbo ẹ báwo la ṣe lè lo òwe yẹn? Báwo la ṣe lè lò? Mọ́mì. Kí là ń sọ? Mo ń béèrè lọ́wọ́ ẹ̀. Bó ti lẹ̀ ń fèdè fọ́ lẹ́gbẹ̀ẹ́. O mọ̀. Bóyá tí tabari tí àwọn alágbára bá ti tálágbára àbí tí tálágbára bá ti ń fọhùn, ṣe mọ̀ pé. Káwọn yòókù pa lọ́lọ́. Níbi tí ẹni tó jù ni lọ bá ti ń ṣe nǹkan kẹni tó tí ò ti débẹ̀ kó dákẹ́ ariwo ó dá àbí ó dá. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn, mo yà lọ jókòó. Mo ní kó wá dáhùn ìbéèrè. Ó yá. Wọ́n á ní tẹ́ ẹ sọ yẹn nù. Ẹ mọ̀ pé ẹ sọ wọ́n ní. Ṣé pé mo sọ bẹ́ẹ̀? Ó dáa, mo fún yín, mo fi lẹ̀. Ó yá lọ sí ìbéèrè kejìlélógún. Kejìlélọ́gọ́fà. Lọ́gọ́fà lé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní? Jàbùtẹ̀. Jàbùtẹ̀. Ṣé mo? Fẹ́ràn mi. Ṣé ẹranko ni? Kò ń ṣe ẹranko. Jàbùtẹ̀. Ṣé o mọ̀? Ó ní ara. Ọlọ́run ò ti jẹ́ tó sọ. Ọlọ́run ò ti jẹ́. Jàbùtẹ̀. Ṣé nǹkan kìí ṣe nǹkan abẹ̀mí? Rárá, kìí ṣe nǹkan abẹ̀mí, ṣùgbọ́n ó lè ṣèyàn. A ti wá rò pé a ti ń lò fún ọ̀rọ̀ nǹkan tó lè ṣèyàn.
wípé tí èèyàn ò bá gbára mú. rárá bí àìsàn ni àwa ń lò fún bí àìsàn ó máa ṣèyàn lẹ́sẹ̀. Lẹ́sẹ̀. Jàbùtẹ̀. ṣé ẹ ta ni kí ni. ṣé o mọ̀? wá ṣé o mọ̀ kí ni. Ìwọ̀n Yorùbá rẹ̀ ni. tó bá wú. bẹ́ẹ̀ ni ẹ bá ń pàtẹ́wọ́ fún nǹkan tó tóbi elephantiasis kí ni. Ok. Ẹ̀yọ́ mo mọ̀ pé mo sọ yẹn. Mo mọ̀ pé mo sọ yẹn. Mo lọ. Èèyàn tó ràn yín lọ́wọ́. Mo ti já kulẹ̀ ni. Mo já kulẹ̀. Ó ràn mí lọ́wọ́ mo tún bàjẹ́. Kí máa ti máa ṣayé yìí sí o kò yé mi. Ayé tótó ayé máa le. Wọ́n ràn yín lọ́wọ́. Wọ́n wá já kulẹ̀. Àkíkà ó yá. Ìbéèrè 11 lé ní ẹgbẹ̀rin lé lẹ́gbẹ̀rún kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún export? Wọ́n máa kó nǹkan jáde náà. Ṣé ta bá kó nǹkan jáde láti bí ní àti export ẹ̀? Sísì. Ṣé o mọ̀? Ta ló mọ̀? Owó Kí ni ọ̀rọ̀ Yorùbá? Kí ni ọ̀rọ̀ kan tá a lè fún? Alátagbà. Transmitter. Alájàpá rárá. Wọ́n tà ní. Ìyẹn ó jẹ́ nǹkan tó so. Wọ́n tà. Kí ni boundary ní Yorùbá? Gbègé àlà. Kí tó dá lè pé? Odi. Bẹ́ẹ̀ ni. Ẹ wá wo odi yẹn bíi ìgànná láàrin ibì kan sí kejì. Kẹ wá wo ibì kan yẹn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan, ibì kejì yẹn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kejì. Kí ni èèyàn máa ń ṣe láti sọdá ìgànná? Ó máa ń fò. Ó yẹ wá so gbogbo ẹ̀ pọ̀. Tà, fò àti odi. Ẹ jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ orúkọ. Kó jẹ́ ọ̀rọ̀ orúkọ. Tà, fò àti odi. Odi. Ohun kọ́ ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ kan. Ta ló mọ̀? Ta ló lè sọ? Tà. Ta ni mo bẹ̀ ta ló gbé? Àtàfòdì. 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 Ẹ bá ń pàtó fún wọn. Kí má parọ́, kí má pẹ́ ọ̀rọ̀ sọ. Ẹ wà lára àwọn tí wọ́n wá sórí ètò Masoyinbo tí wọ́n wú mi lórí jù. Torí àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ kéèyàn kọ̀ fún yín ní ìtají tí ń báyìí ẹ dẹ̀ máa gbà. Torí àtàfòdì yẹn ẹ̀yin lẹ sọ fúnra yín.
ẹ lè ẹ kó pọ̀ ẹ dẹ̀ sọ ẹ dẹ̀ wá láti dẹ odi àtàfòdì ẹ tàfò odi ẹ dẹ̀ wá láti delta òótọ́ ni wọ́n ní ẹ kì í gbẹ̀yìn níbi tẹ̀ ti wá. à ń gbẹ̀yìn lóòótọ́ ni. ó dáa màá dúró bí ṣé 1,100 ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún ọ. ẹ ṣé gan ni tẹ́ wá sí orí ètò lénìí ẹ ṣé gan ni inú mi dùn láti gbàlejò yín. fẹ́ràn mi dà fẹ́ràn mi wá mo máa fún ẹ ní ife ìmumi ṣé o fẹ́ràn ife ìmumi ṣé o fẹ́ ife ìmumi o fẹ́ ó dáa kò mọ́ o fẹ́ ife ìmumi o mọ́ mu wá ṣé o fẹ́ ṣé o fẹ́ eléyìí àbí o fẹ́ eléyìí èwo ló fẹ́ ní méjèèjì eléyìí ó yá mu padà wá sọ pé ẹ ṣé ó dàbọ̀ máa lọ o ò lè sọ pé mo ṣe ẹ sọ pé ẹ ṣé o olótù kúnlẹ̀ bóyá kúnlẹ̀ bóyá dìde padàgbà ó dàbọ̀ eléyìí fún yín ẹ ṣé gan ni inú mi dùn láti gbàlejò. ẹ jọ̀ọ́ kí ni àwọn eré ìdárayá mo lè pè bẹ́ẹ̀ bí táwọn ọmọ máa tó lè kọ́ wọn ní èdè Yorùbá ṣé a lè rí i fún àwọn láti rà fún wọn. tí mo rí nínú fọ́nrán bẹ́ẹ̀ni mo máa sọ bẹ́ẹ̀ ṣe máa rà àwọn lingoberry ni wọ́n ń ṣe tó máa ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ni ó máa lè kọ́ ní Yorùbá dáadáa àfẹrẹ tá a ríra lọ́hùn kò dáa tó ilé máa wò kìíní sí bóyá mo ṣì ní ṣùgbọ́n tí mi bá sì ní màá ní kán máa fi ọ̀nà àti ìrà fún màá fi ránṣẹ́ sí i. ẹ ṣé gan ni o ẹ ṣé tẹ́ wá o mo dúpẹ́ o mo ṣe máa ń sọ ẹ máa kéré òkú délé láṣẹ Èdùmàrè agbára Ọlọ́run àti pé bóyá ọmọ kan àbí méjì ní Ìkẹrẹ ẹ bá wa mú kẹ bá wọn bóyá owó ilé ẹ̀kọ́ wọn kẹ bá wa san. àti ẹ̀sán gbàtà dé wípé ìwé yìí tí a bá lè ṣe náà kí wọ́n kó lọ sí ilé. bẹ́ẹ̀ni àwa fúnra mo máa lọ bẹ̀ máa lọ fún wọn máa kàwé fún wọn. táwa bá lè ṣe bẹ́ẹ̀ni ẹ ṣé gan ni inú mi dùn torí tá bá ń tọ́jú tiwa láti jẹ́ kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa dáa àwọn ọmọ tá a bá tọ́ tán rí olùtọ́jú àwọn náà máa dààmú ọmọ wa lọ́la bó jẹ́ ẹyọ̀kan bó jẹ́ méjì bó jẹ́ mẹ́ta tá a bá ṣe ìrànlọ́wọ́ yẹn Elédùmarè á máa wò ó pé ẹ ṣe ìwọ̀nba tẹ́ lè ṣe o ibi tó bá fẹ́ ṣẹlẹ̀ sí tó yẹ kó ṣẹlẹ̀ Ọlọ́run á wá wò ó pé àwọn eléyìí wọ́n yàtọ̀ wọ́n ṣe tiwọn lágbára Ọlọ́run ibi ò ní ṣẹlẹ̀ sí wa àwọn ọmọ wa ò ní dọmọ lọ́mọ a máa rí wọn tọ́ láṣẹ Èdùmàrè iwájú lẹ́dẹ̀ máa lọ. ẹ ṣé gan ni o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tèmi o a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ bá fẹ́ gbọ́ wa bẹ́ fẹ́ kópa lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rẹ́ kẹrẹ tẹ̀ fi ń wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ ọ̀làlẹ̀ máa jí gbàgbọ́n rẹ̀ arégbèjì sọ́ọ̀dọ̀ fi roko arégbèjì dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jọba kó tó dìgbà mi ẹ fún wọn ní kí lẹ fẹ́ ṣé ife ìmumi àbí ìgbèrí ife ìmumi ó ní kankan mọ́ ife ìmumi àbí ìgbèrí kò sí kankan ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bá mi èdè ní máa sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí mo gboyè gíga ń fásitì
èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé gàṣà. Masoyinbo má ṣe sọ yìí.